iṣẹ́ adigunjalè. Bẹ́ẹ̀ ni. Wọ́n sì fẹ́ kí n rú ọ lágbára. Bẹ́ẹ̀ ni bàbá. Wọ́n sì fún ọ. Ẹ ṣé bàbá. Mo fẹ́ kẹ́ sọ mí di alágbára tí ọwọ́ àwọn ọlọ́pàá ò lè mú. Ọwọ́ àwọn olè kò ní ká mi. Mo fẹ́ kẹ́ sọ mí di ọkùnrin ni. Mo fẹ́ di ẹrù jẹ́jẹ́. Wọ́n ní ẹ lè ṣe. Ẹ ṣe fún mi, mo fẹ́ mọ jalè. Ọmọdé rẹ ti sátọgbà. Dandan ni kọ́gbà ó gbà. Mo ti gbọ́. Wọ́n sì fún ọ. Ẹ ṣé bàbá. Àmọ́ ọ̀dájú ló bówó. Ọ̀dájú ní jalè. Ẹni bá máa jalè yóò dájú. Mo ní rán ọ létí ni o. Yóò sì ná ọ lówó láti ọ̀pọ̀lọpọ̀ wàhálà. Bẹ́ẹ̀ ni. Nítorí nípele nípele níṣẹ́ tí wọ́n ṣe fún ọ. Torí ìpele ìpele láṣọ ọ̀gbọ̀nọ̀kọ̀. Bí èlò ló máa ná mi? Yóò ná tó 300,000. Bàbá, 300,000 naira. Bàbá, ibo ni mo ti fẹ́ rí 300,000 naira? Owó ìpọ̀. Tí mo bá rí 300,000 naira báyìí, mi ò rò pé ń jalè mọ́ bàbá. Àti jẹun gan fún mi, ogun ni. Ibo ni mo ti fẹ́ rí 300,000 naira báyìí? Bí mo ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nú ayé, nítorí inú ayé náà ló wà. Kéèyàn tó lówó nú ayé yóò ṣe wàhálà. Àti là àti lu nínú ayé yìí kò rọrùn. Àti jẹ́ èèyàn kò rọgbọ́n nú ayé yìí. Wọ́ sórí owó tí mò ń sọ yìí tá a fẹ́ fi ṣe tuntun fún ọ yìí yóò rọrùn fún ọ láti rí. Yóò tún nira fún ọ láti rí. Bẹ́ẹ̀ ni. Nítorí owó yìí kò gbọ́dọ̀ jowó rẹ̀. Ó sì gbọ́dọ̀ lọ́ọ̀rì yá. Ó jalè rówó yìí ni. Mi ò jalè. Ó digunjalè rówó yìí ni. Ó lọ́ọ̀yàn lọ́wọ́ gbàgbé owó yìí ni. Kódà ó jalè onílé. Ó ìbò tiẹ̀ lẹ́yìn. Nítorí owó olówó léegun náà. Aṣọ aláṣọ ńlọgá dábọ̀ra.